Hello. Hello, sir. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà o. Kí lẹ̀ ń là kọjá dáde? Ẹ ṣé sà. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ọmọ mi kan ni mo fẹ́ kẹ́ là mẹ́rẹ̀ lórí ẹ̀. Ọmọ yẹn ò kí ń gbọ́rọ̀ rárá bẹ́ẹ̀ tí ó pẹ́ kí n tó fura pé ó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. So bó bá rí owó tó tó 500,000 naira bí ò ní báyìí tó di ọ̀tún lẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ lè wá náírà lọ́wọ́ ẹ̀ mọ́. Mo wá fún ẹnìkan sọ fún mi pé tẹ́tẹ́ ló ń ta pé gbogbo ọgbọ́n mo lè ti ta sí ó lè jẹ́ kan nu ọmọ mi tí mo fẹ́ràn second born mi ni. So gbogbo gbìyànjú mo ti ṣe pé àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi ẹ bá mi fojú àgbà wo nǹkan tó wà nílẹ̀ yìí ẹ bá mi mú jáde níbi àdúrà kẹ́ni lọ́tún lọ́sì. Èmi náà gbìyànjú gbogbo agbára mi àwọn lọ léèwé kò dé léèwé ó tún lóun kọ́ṣẹ́ iṣẹ́ ara mi gẹ́gẹ́ ni mo kọ́ tí nìkan dùn lọ́wọ́ bàbá mi ó dẹ̀ kọ́ṣẹ́ yẹn ó dẹ̀ mọ́ tó bá gbé sẹ́yìn fún un báyìí tó máa fún lówó kò ní ṣiṣẹ́ yẹn kankan kí etán lè kó fún kò ní ṣiṣẹ́ kankan yóò náwó dànù ni mo lè ti gbìyànjú gbogbo agbára mi títí ní ìmọ̀ nǹkan tí mo tẹ̀lé ṣe mọ́. Ẹ ṣé dáde. Kí ni èjì arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ sà? Ó ti wọ 32 báyìí. Káì. Ṣé o ti wẹ̀ dáde? Ọmọbìnrin kan tó ń fẹ́ ìgbà kan a ní kó má fẹ́ ìyẹn bímọ kan fún pé bímọ kan tán òun yẹn tẹ̀ tún gbọ́ ọmọ sá lọ kó gbẹrù lílọ ni. Lédè kan sìn kò ṣe nǹkan kan. Ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnìkan tí mo bá parí ìjà wọn àti ẹ̀. Tó bá ti wá gba owó náà báyìí bẹ́ẹ̀ á lọ ta tẹ́tẹ́ ni. Tẹ́tẹ́ ni láti ọtí iṣẹ́ bẹ́ẹ̀ láti bí ọdún kan àbọ̀ sí àbọ̀dún méjì kò dá légbà kò dá nǹkan kan fún. Ọ̀dọ̀ yín ló ń gbé? Ọ̀dọ̀ mi ló ń gbé tẹ́lẹ̀ kó tó kó mo ní ilé kóònù lẹ́gbà tó lọ gbaṣẹ́ kan tó di gbèsè tí mo rọ owó yẹn san owó yẹn lọ bí mílíọ̀nù náírà mo á ní ìfẹ́ báyìí ń lé mi wọn o ní ìdẹ̀rẹ̀dẹ̀rẹ̀ rí ẹ kó dé sọ́ọ̀bù mi mọ́. Ẹ má bínú dáde o kí ló dé tẹ rọgbèsì yẹn sọ. Nítorí kí rọgbèsì yẹn sọ ni pé ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ló wà níbi tí mo ti ń ṣiṣẹ́ torí pé ẹni ká má dárúkọ náà jẹ́ kí n fẹ́ dárúkọ iṣẹ́ mi. ẹ má dárúkọ sọ́dọ̀. Ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ló wà tó ti mo ti kọ́ iṣẹ́ tó dọ́kun mọ́ṣẹ́ ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ló wà tí wọ́n ti wá jáde lọ sáìtì bí n bá lọ ibì kan ó lè ti gbaṣẹ́ ní ṣọ́ọ̀bù kí mi ò tó dé. Tí wọ́n ti àgbàṣẹ́ yẹn kò ní sọ fún mi pé òun gbaṣẹ́ ló wà á ná owó táìmù tó bá dá fáwọn yẹn wà wá pé ẹ pẹ̀lẹ́ o àbẹ̀rẹ̀ lágbájá o iṣẹ́ àwọn dààmú iṣẹ́ tán lè bẹ̀ ń ṣẹ́ṣẹ́ yín wò. Dáàdi ọ̀rọ̀ yín ti yé mi nínú òfin wọ́n pè kankan ní vicarious liability èyí náà lè sanwó èyí náà lè san owó èyí náà lè máa san èyí náà lè máa san ó ti yé àwọn tèmi èyí náà lè sanwó yẹn ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ tó ti yé yín sà ìbá ní kò nílò kẹ́ ẹ bá san owó yẹn dáàdi ẹ mọ̀ pé mọ́mí ẹ wà pẹ̀lú yín nulẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Àwọn nìkan lẹ fẹ́? Mo fẹ́ ìyàwó mi. Ṣé òun nìkan ló ń ṣe báyìí náà mọ́ yín? Òun nìkan ni ìyá rẹ̀ bí fún mi ìyá rẹ̀ ń dádúró òun nìkan péré náà ni ìyá rẹ̀ bí fún mi. Màmá ẹ̀ sì wà lóde ìsìn. Ó wà lọ́dọ̀ mi ti fún mi. Òun nìkan náà sì màmá ẹ̀ bí ló dẹ̀ ń ṣe báyìí. Òun nìkan ni o kò sí nǹkan tí mi ṣe tán o. Mo kò gbé lásán wo tó wà nílẹ̀ yìí mo náwó sọ́tún mo náwó sósì mo náwó síwá mo náwó sẹ́yìn. Ṣé Ìbàdàn lẹ wà? Ìbàdàn mo wà. Ṣé ẹ lè mú wá sọ́dọ̀ mi lọ́jọ́ Friday? Màá gbìyànjú ẹ o. Ẹ jọ̀ọ́ ẹ mú wá sọ́dọ̀ mi láàárọ̀ Friday. Ọ̀dà fà. Ẹ jẹ́ kí n rí ọmọ yẹn kájọ ríra báyìí kẹ́yìn náà dé wà mí láàárọ̀ Friday. Ẹ ṣe pọ̀ sà. Ọlọ́run jẹ́rìí ààrẹ o. Àmín 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 Jésù.